ẹkún gbòde torí Sunday Igboho àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ ní tìjú ìtìjú sọnù nígbà yín ẹ̀ lọ́pọlọ ohun kan tó ti máa yìí mi believe pé ó níyàwó torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kán sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yẹn òṣì ló ń bá òṣì ìwọ ń sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ọ̀kọjá Gani Adams òfo ló máa ṣe òní jèrè àwọn ọmọ òfo ló máa ṣe àṣẹ gbogbo yín tiẹ̀ wà láyé ẹ kú ilé ayé lẹ́wà tí gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ sí wa látọjọ́ ìta tí ń pariwo bàbá Gani Adams tó ń pariwo approve olórí burúkú báwo ni Núpé ṣe dàpọ̀ mọ́ Yorùbá báwo ni Tápà ṣe dàpọ̀ mọ́ wa tí bá ń ṣe bàbá Aláàfin àná Adéyẹmí àná tán da gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ọ̀bàyéjẹ́ tán balẹ̀ káàárọ̀ oòjíire jẹ́ lánàá gbogbo wọn ti kú báyìí wọ́n bá jẹ́ tán ó kù àwọn ọmọ wọn ó kù àwa ń dààmú kiri ìwọ wọn á pariwo wípé bàbá Gani Adams kan ló lè ṣe kò ní òfò lẹ́yìn méjèèjì máa ṣe pọ̀ òfò ó yẹ kán sọ̀kò pa ẹ̀yìn ajá Gani ó yẹ kán sọ̀kò pa yín ẹ̀yin olórí burúkú tẹ̀ nífẹ̀ẹ́ ràn yín ẹ̀yin olòṣì alátẹnujẹ tẹ̀ nífẹ̀ẹ́ ràn yín ẹ̀yin ọmọ àlè in fact tó bá tó àsìkò kan a máa ní ìdí DNA ọ̀fẹ́ tá a yọ kànga kúrò nínú rẹ̀ sí torí tẹ́ ẹ̀ bá jọ mọ àlè tẹ́ ẹ̀ bá jó lórí burúkú ẹ̀dá tẹ́ ẹ̀ bá jọ mọ àlè tẹ́ ẹ̀ bá jẹ́ni tán kì í jírí àtìgbà tá a ti ń pariwo insecurity olórí burúkú yín ò sí láyé ẹ̀ sí láyé àbẹ̀ wà láyé èpè màmú pààyè èpè olórí burúkú yín ò sí láyé ńgbà yẹn tá à ń pariwo insecurity ẹ̀ jáde o ojú ẹ̀mí yín báyìí Sunday Igboho jáde tán ìgbà tó fẹ́ ṣe Yorùbá nation torí insecurity ni Sunday Igboho ṣe ń jà fún Yorùbá nation ok ìgbà tó tún wá jáde tán báyìí fún insecurity tó gba ìrù ẹkùn gbogbo yín wá ń sunkún ẹ ṣe mistake o irú ẹkún tàìsùn ìkéde ó yẹ kẹ́ lọ sẹ́nu tírélà kẹ́ lọ kún sẹ́nu tírélà ó yẹ ká gbọ́ pé ẹ bẹ́ sí odò ni à ń mọ̀ pé yẹ́ ẹ̀sẹ̀ ń sunkún ní reality ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ ìrankíran ẹ̀yin olórí burúkú tí ò ṣeé jírí wọ́n ń pa ìran yín wọ́n ń pa àwọn èèyàn yín lójú yín ẹ̀sùn ẹ̀ dàbí òkú ẹ̀ lè sọ̀rọ̀ síta ìgbà tí Sunday olóyè Ìgbòho ṣẹ̀ wá jáde báyìí gbogbo yín wá bẹ̀rẹ̀ sí ní sunkún àtìkan náà tó tẹ̀rí gálágalá bíi ti tèmi báyìí bí ẹran orí rẹ̀ sí ó tẹ́rẹ́ látòkèdè ìsàlẹ̀ àfi bí tèmi gẹ́lẹ́ ẹran rẹ̀ yá gùn síwájú bẹ́ẹ̀ ẹran òtúùlù fẹ́ tẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sunkún kiri mo rí i pé kò níran kò ronú bí mo ṣe ń wò yẹn mo believe pé tán bá fún ní 50,000 lọ wá business ṣe ẹ tún wá wo bàbá àgbàyà tó gbé gọ́gùn sórí igi imú bí ìgbà tójú ẹ̀ fẹ́ jábọ́ sílẹ̀ àwọn ẹranko tó pọ̀ gidi nílẹ̀ káàárọ̀ oòjíire a ní ẹranko gan ẹranko pọ̀ nínú wa tó jẹ́ wípé màálù ló bá àwọn àbókí ló bá yẹn àwọn sùn tó yẹ pé wọ́n kàn fẹnu jẹ́ra wọn ni because irú bàbá olórí burúkú yìí ó yẹ kó sọ̀kò pa ẹni ibo lẹ wà látọjọ́ yìí látọjọ́ tí tọ́gà yín ti ṣẹnu kulubu bẹ́rùn túlẹ̀ lẹ́dẹ̀ tó ti ń pariwo approval torí ó ní di millions approval torí ó ní di billions ẹ nírònú àwọn olórí burúkú kan tí wọ́n sọ fún mi pé ẹ ṣe náà dẹ páńpẹ́ ẹkùn sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ rò páyé tẹ́lẹ̀ máa forí burúkú jẹ wálẹ̀ pé páńpẹ́ ẹkùn wo náà dẹ sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú insecurity nǹkan tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí pápá ẹkùn wo náà dá sílẹ̀ dé wọn tẹ̀ sí kọ́kọ́ move forward kọ́ step forward náà káwo nǹkan tó fẹ́ tán tí wọ́n sọ pé wọ́n ṣe àbí pé torí pé ó ti gbowó lọ́wọ́ Jonathan ó ti gbà lọ́wọ́ Ọbásanjọ́ ó ti gba contract ó ti ṣe gbogbo ẹ̀ sóko lẹ́nu ọ̀rọ̀ mọ́ ẹni tí oyè ò tọ́ sí tẹ̀ ń fi joyè tóyè bá tọ́ sí ẹ̀ ní fi joyè oyè ò tọ́ sí rárá àwọn ọmọ àlè DNA test ni wọ́n ìrítorí ìyẹn ṣó jọ ìkan nínú àwọn ìran ẹ̀ ṣé bí ìran yín ṣe rí ni Gani Adams ṣe rí ẹ̀yin afọ́fúngbẹ́mu atókù má kú amọ̀nà ọ̀run má lọ àwọn bàbá òṣì àwọn bàbá àgbàyà àwọn bàbá olórí burúkú àwọn bàbá tí ò ṣe fi tọrọ bàbá ìdúró tó dúró yẹn ṣé bẹ́ẹ̀ ni Gani Adams ṣe dúró
olórí burúkú ẹlẹ́sìn àwọn ọmọ ẹran ìdúró tó dúró yẹn ṣé bẹ́ẹ̀ ni bàbá Gani Adams ṣe dúró láì tí ṣe DNA test gan ṣójọ yín olórí burúkú kò dárun ẹ̀ mọ̀ kò mọ̀ pé bí tó bá ti ń wo Yorùbá báyìí Olódùmarè ti fàmì sí wa lára àjọra bó rí Ìgbò wàá mọ̀ pọ̀ ọmọ Ìgbò ni bó rí ọmọ Haúsá wàá mọ̀ pọ̀ ọmọ Haúsá ni bó rí ọmọ Tápà wàá mọ̀ pọ̀ ọmọ Tápà tó bá ṣe ọmọ ilẹ̀ Yorùbá gidi ní káàárọ̀ òjíire ni ààrẹ Gani Adams jẹ́ ṣé àlọ́jọ́ ẹ̀ sílẹ̀ ta ní kan máa pa àwọn ìran òun ẹ̀yin olórí burúkú olòṣì àbínúpẹ́ Tápà ìgúnnú ẹ̀yin olòṣì ẹ jẹ́ ká kúkú fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé àmọ́ nǹkan tá à ń ṣe ṣe rí ìyàtọ̀ nínú ọmọ ọkọ àtọmọ àlè báyìí ta ni ò mọ̀ pé ọmọ àlè ni Gani Adams jẹ́ ta ni ò mọ̀ pé ọmọ ọkọ lolóyè Sunday Igboho ẹ̀yin olórí burúkú ẹ wọ́n ń sunkún káàkiri online ẹ wọ́n ń pariwo Gani Adams ló lè ṣe ó fún lẹ́jọ́ ṣe pọ̀ kí ló lè ṣe dupò ó ní ìdàpúrúfà báyìí ó ti lówó kò fẹ́ kú kò fẹ́ lọ sí prison wọn ò yọ Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò lọ́rùn ẹ̀ kàn gbé sọ́rùn èèyàn gidi ibi tẹ́ ń bá lọ yìí ẹ bá yọ Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò lọ́rùn ẹ̀ gbé sọ́rùn èèyàn gidi àádẹ́ dúró tì yín torí ọmọ àlè ní yín ẹ̀yin ọmọ ìrankíran ẹ̀yin olórí burúkú somebody tẹ́ pera yín ní OPC ọ̀rọ̀ OPC rádaràda OPC òfò ní gbogbo yín máa ṣe OPC ti wọlé ó ti ayé ìgbà tí ẹ ti lọ pẹ́m ó ti lọ ẹ má jẹ́ ká tọ́ra wa ẹ̀tàn lásán ló kù ẹ̀yin tẹ́ ṣe ọmọ OPC gan bàbá yín ò lè ṣíjú owó kó ra ìbọn kó fowó ẹ̀ ra ìbọn fún yín kò lè ṣíjú owó kó fowó ẹ̀ ra ọta fún yín ó ń retí approval ìjọba ṣé Tinubu ṣé òun ló dúró ti Sunday nínú igbó ṣé Sunday Igboho dúró de approval kó tó máa jà fún àwọn ìran ẹ̀ ọwọ́ ta ni Sunday Igboho ti gba approval kó tó lọ sí Igboho ní last week tó lọ ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn ayé yín ti ta pàù ayé yín bàjẹ́ ẹ̀yin lẹ máa kó àwọn ọmọ àlè tẹ́ fi ń ṣọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ tẹ́ fi ọmọ ọkọ lẹ̀ òfò ní gbogbo yín máa ṣe ẹ̀ ní jèrè ẹ̀yin olórí burúkú ẹ̀yin aláìníran wíwo tó bá nídìí oògùn ọ̀sà oògùn diabetes oògùn rheumatism oògùn kidney ìwọ kan mẹ́sẹ̀jì mi àbí oògùn fibroid àbí oògùn ojú oògùn stroke ìwọ kan jẹ́ kí n mọ̀ mẹ́sẹ̀jì mi bóyá o fẹ́ ra mọ́tò tán kó wá láti overseas tó dẹ̀ new free accident ó yá ìwọ mẹ́sẹ̀jì mi bóyá o kàn fẹ́ ra òkúta o fẹ́ ra sand o fẹ́ ra yẹ̀pẹ̀ o fẹ́ ra granite ìwọ kan jẹ́ kí n mọ̀ àbí onídìí iná tó wà flashing tó make sense àwọn ilé tó yẹ pé imported ni wọ́n ìwọ kan ṣá mẹ́sẹ̀jì mi o fẹ́ wéyàn tá a bá ẹ ṣe omi tá a bá ẹ ṣe gbogbo àwọn kan ìwọ mẹ́sẹ̀jì mi.